Akójúmọ́ mọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ Koiki Media, gbogbo ẹ̀yin olólùfẹ́ ajìjàgbara, a kí yín pé ẹ káàárọ̀, akójúmọ́, akó weekend ní òní weekend wa o, ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ là á ṣe ilé ayé o, nínú àlàáfíà, nínú ọ̀rọ̀ àìkúbálẹ̀ ọ̀rọ̀ àti àlàáfíà, òun la máa fi ṣe ọ̀pọ̀lọpọ̀ weekend ilé ayé o, àjíǹde ó máa bá wa gbé o. Koiki Media, we're bringing the world closer to your doorstep. Koiki Media, Koiki Media, Koiki Media, we bringing the world closer to your doorstep. Koiki Media, Koiki Media, Koiki Media. Ẹ káàárọ̀ Mr. Peter. Mr. Peter ẹ ṣé gan ni sà, ẹ jọ̀ọ́ ẹ bá wa share, ẹ bá wa share, ẹ jọ̀ọ́ ẹ bá wa share. Ìgbéde lárugẹ nílẹ̀ Oòduà o, àwa gangan ni bàbá. Koiki Media, Koiki Media, Koiki Media. We really it was good that you understand. They never sabi wetin we carry for her. Bẹ́ẹ̀ ni kò tí ì yé wọn ni wọn tí ìmọ̀kọ́ tá a gbé dání, à ń sọ fún ya ní àwa ni last man stand fún ọ̀rọ̀ agitator tá a gbé dání sẹ́, àwa ni last man stand, yes. I said they never know wetin we carry for body. Ọ̀kìn lọ lọ́jà ẹ̀. Àá ti wọnú ìlú wa tán, àá ti délẹ̀ lérí tán kó tó máa yé wọn pé ṣé pé nǹkan táwọn ilé gbé dání ilé ìwé. Ìwọ̀n ló ló lájú ẹ̀yẹ tó lórí ìgbòdo ní àdó àpẹẹrẹ lórí. Ká ṣiṣẹ́ fún ilẹ̀ bàbá wa, ká ṣiṣẹ́ fún ìlú bàbá wa, ká jùmọ̀ sowọ́pọ̀ ká lè Odùduwà ga. Odùduwà kò bá lè gbé wá. Ọmọ Oòduà máa ṣe kiri. Ẹ̀yin dé fún ẹ̀tọ́ adúláwọ̀, ká lè jọ jùmọ̀ gbé. Ilẹ̀ ilé rí, àwa ló bá ògo ilẹ̀ wa. Ká ṣiṣẹ́ ká lè jọ gbàdé, ká lè gbàdé adé adúláwọ̀. Àwa ni ìmọ̀lẹ̀ tí yóò tàn káàkiri. Bẹ́ẹ̀ ni àwa ni ògo adúláwọ̀, àwa ni ìmọ́lẹ̀ náà. Àwa là ń gbé tó lárugẹ. Ọmọ tiwa máa ní. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wọlé, bá wa share. Gbogbo ọmọ Yorùbá, gbogbo ẹ̀yin ọmọ Yorùbá, a ní kẹ́ lọ fọkàn balẹ̀, kò sí nǹkan tó ń dún mọ̀rú nú gbó, kò sí amadélẹ̀ lérí, kò sí èèyàn tó lè halẹ̀ mọ́ wa, ẹ̀tọ́ wa là ń béèrè fún, ẹja lọ. À ń gbé tó lárugẹ, à ń gbàgbà lárugẹ. News and sports, ẹ máa rí lọ. Ọmọ Ìjẹ̀bú alárẹ̀ ni ló ní kí n máa gé tata. Koiki Media, ọ̀rọ̀ lágbàjúmọ̀ mi o. Má bá ṣẹ̀rẹ̀ lọ. Ọ̀gá má jò sun, má jò rẹ̀ ọ́. Continue. Ọmọ Ìjẹ̀bú alárẹ̀ mi, ṣẹ́yìn lọ máa fi dìbò ọ̀tẹ̀ mọ́lẹ̀. Ẹ̀yin lọ́mọ onígbò máa ń dé. Ẹ̀yin lọ́mọ onígbò máa wọ̀. Igbó máa wọ̀ kájọ́jì ò gbọ́dọ̀ wọ. Àjòjì tó bá wọ bẹ̀ á tẹ̀lé ní bọ́ra. Ẹ̀yin lọ́mọ náwó Koyìnbó tó dé. Ìgbà tó yìnbó dé o, owó nàdẹ́ tún pọ̀ sí o. Koiki Media,
táwa ní bàbá. Koiki Media àwọn ní bàbá. Koiki Media àwọn ní bàbá. Àdáńtọ́ àtúnpèrègèdè. Koiki Media àwọn ní bàbá. Àwa là ń gbẹ́tò lárugẹ jẹ́ ká jọgbọ́ o. Koiki Media àwọn ní bàbá. Àbújá fẹ́tọ̀ ilẹ̀ wa fẹ́tọ̀ ilẹ̀ Yorùbá. Koiki Media àwọn ní bàbá. Mr. Usman Ọlámilékan ẹ káàbọ̀ sórí ètò ẹ jẹ́ ẹ bá wa share a nílò èrò lórí program yẹn, a nílò èrò. Ọmọ Oòduà ni wá o lọ́kàn. Ọmọ Oòduà la wá, a kì í ṣe ọmọ Nàìjíríà. Tó ṣe bí lébi òsì àdìmú bàbá iyọ̀. We bring you one closer to your doorstep. Akẹ́kẹ́ tó fẹ́ odò kan ní kódà. Aṣọ Akèrègèdè Olódùmarè ló fún wa ṣe. Gbogbo ayé ẹ̀ gbọ́, àwa ní bàbá o. Ẹ máa bọ̀ wá ẹgbẹ́ polówó ọjà yín wá. Òdúdú alágbèdá ní òbí Aṣọ òótọ́ ni, òótọ́ la gbé dání. Àdìsọ́dalẹ̀ àdìsọ́díkẹta. Àgùntàn àgùnpèrègèdè. We are the last man standing. Ẹ má bẹ̀rù. Koiki Media, we bring you one closer to your doorstep. Koiki Media is around. Àti bí ẹ̀tẹ̀jẹ́ ẹ bá wa pín. Is around, oh, he was the best. Ladies and gentlemen, ẹnu kalẹ̀ sílẹ̀, ẹ̀tẹ̀ tí ẹ̀gbọ́ ètò ló gbójú o. Ladies and gentlemen, ẹnu kalẹ̀ sílẹ̀, ẹ̀tẹ̀ tí ẹ̀gbọ́ ètò tó gbójú o. Ẹ káàárọ̀ lẹ́kọ̀ọ́ sí ẹ káàbọ̀ sí orí ètò Koiki Media. Àwa ní last man standing fún ọ̀rọ̀ Yorùbá nation. Ẹ bá wa pín, ẹ̀yin tí ẹ ti wọlé sórí àwọn èrò tó wà lórí ètò ò kéré jọjọ, ẹjọ́ ẹ bá wa share sí gbogbo platform tẹ́ bá wà, ẹ bá wa share kó lọ fà lódà. Ìgbà yẹn ni a lè ní àǹfààní láti lè jẹ̀gbádùn ètò ìdáadáa, tá kan ará ilé, tá kan ará oko. A lè dá ṣe, a lè dàgbà. A nílò èrò nínú ìrìnàjò tí a wà yìí. A nílò láti máa ṣe awareness yẹn every day by day. Ó da ọjọ́ tí a bá tó dé ilẹ̀ ìlérí ká tó máa sọ pé okay, awareness is the stop. Ìgbà yẹn láti máa mọ̀ pé a ti ń wá bí a ṣe máa ṣe ètò ìlú wa, bí a ṣe máa ṣe gbogbo constitution wa, gbogbo ẹjọ́ abẹ̀yìn ni àròyìn ni ẹ bá wa share gbogbo ayé kán lè mọ̀ pé ìrìnàjò tí a gbé dání kò kéré, kò dẹ̀ dáwọ́ dúró pé wọ́n mú èèyàn kan pé wọ́n ṣe kò kan àwa ń tẹ̀síwájú. Rí kùmọ̀ lọ́wọ́ wa, rí ìbọn lọ́wọ́ wa, rádà lọ́wọ́ wa, so kí ló kan àwa, kí ló wá fẹ́ bà wá lẹ́rù? Àwa òun ṣe apààyàn, à ń ṣe àdàlúrú. Ìjàgbara làwa gbé dání, òmìnira làwa ń béèrè fún, àwa dé máa délẹ̀ lérí. Ohun tó kàn ń dùn mí fún àwọn èèyàn wa ni pé ọ̀pọ̀lọpọ̀ èrò tó yẹ kán wá sí orí mídíà kán wá máa pariwo Yorùbá nation, ọ̀pọ̀lọpọ̀ wọn la wá rí tán lọ jókòó sórí social media, jókòó sórí TikTok, jókòó sórí Facebook, à ń ja ìjà ẹ̀sìn kiri. Ṣé ipò tí a ti bára wa lé ọjọ́ ìní, ṣé ìjà tí àwọn tó kó wa lẹ́rú, ìjà tí ẹ̀sìn tó ń mú wá bá wa náà la dẹ̀ ṣe ń para wa lé lórí? Tá à ń torí ẹ̀ tá à ń fọlọ́pàá ń gbéra wa, tá à torí ẹ̀ tá a jókòó sórí afẹ́fẹ́ tá à ń ṣẹ́ ìpè fúnra wa. Kí ló dé? Níbo la ti bára wa? A ní kẹ́ jẹ́ ká gbé gbogbo wa jáde síta, ká gbọ́n síta, ká máa pariwo ọ̀rọ̀ Yorùbá nation, ká pariwo ọ̀rọ̀ Yorùbá nation. Àwọn kan jókòó sórí afẹ́fẹ́, wọ́n jẹ̀jà ẹ̀sìn kiri. Àwọn kan tí wọ́n
tán wá ti gbọ́ pé kẹ́rẹ́ láìní Pàsó àti Òṣùpá ti wọ́n á ti bọ́ sórí afẹ́fẹ́. Iṣẹ́ tó yẹ kán bọ́ sórí afẹ́fẹ́ kọjí kájọ máa pariwo kí gbogbo wa fi ohùn kan ká gbóhùn sókè ká bẹ̀rẹ̀ sí ni máa pariwo pé a ní Nàìjíríà ń ṣe ìlú, nígbà tí Haúsá fúnra wọn tí wọ́n ń kọ̀nfàmù ẹ̀ wípé ogun ti wọnú ìlú ẹ̀. Ṣèbí Haúsá ló ń kọ̀nfàmù ẹ̀ lọ́wọ́ fúnra wọn pé ogun ti wọ ìlú Nàìjíríà, pé ogun ti wọlé dé, pé àwọn bandit ti wọlé dé tó fẹ́ wá kógun jà from Mali, from everywhere, from Niger. Ṣebí gbogbo wa là ń rí gbogbo ẹ̀, ṣùgbọ́n iṣẹ́ tó yẹ kí àwa ọmọ Yorùbá ká ronú wa. Àwọlé báyìí sórí ètò látẹ̀kan báyìí, èèyàn mélòó ló bá wa ṣí ẹ̀ báyìí, a sì rí ṣí ẹ̀yọ̀ kan ó lé wọn ṣí ẹ̀ tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Ọmọ Yorùbá, ohun tí a lè fi gbára wa kalẹ̀, ohun orí afẹ́fẹ́ ó jẹ́ number 1 níbẹ̀, because ayé technology la wà. Ohun orí afẹ́fẹ́ ó jẹ́ ohun tí a lè fi gbára wa kalẹ̀. Tí a bá ń sọ fún yín pé ẹ ràn wá lọ́wọ́, ẹ bá wa pín ètò, ẹ support Koiki Media, kò ń ṣe wípé iṣẹ́ ara wa kọ́ la fi ń ṣe, àtọ̀sán àtòru la fi ń ṣe iṣẹ́ gbogbo ọmọ Yorùbá. Lóòótọ́ kí àwa náà ká lè gbé ìgbé ayé àlàáfíà la fi ń ṣe ilé, ṣùgbọ́n tá bá ń sọ fún yín pé ẹ bá wa pín ètò yìí, ó jẹ́ àwọn DJ Shikin àbí bí tó sì ń ja ìjà ẹ̀sìn kiri, a fẹ́ make sure pé a bẹ̀rẹ̀ ètò ọ̀hún láti ìbẹ̀rẹ̀, a dẹ̀ fẹ́ make sure pé a wò dé òpin. Ṣùgbọ́n tó bá ti wá jẹ́ ilé tó jẹ́ titi wa gangan tí àwa nẹ́tọ̀ sí, tá bá ti ń wọlé àwa máa jáde, ẹlòmíì bá ti ń wọlé a ní kí ló ń sọ, a máa jáde. Ẹ má máa jẹ́ ká ọmọ Yorùbá ká máa continue bẹ́ẹ̀ lè mọ́. Ohun tí a lè fi gbára wa kalẹ̀ òun ni ohun orí afẹ́fẹ́, nítorí pé ayé technology la wà. Tó bá ti bẹ̀rẹ̀ tán, tó bá ti ṣẹlẹ̀, technology la máa fi gbára wa kalẹ̀. Ohun orí afẹ́fẹ́ ó jẹ́ number 1 lára nǹkan tá máa fi gbára wa kalẹ̀. So iṣẹ́ tí ọmọ Yorùbá tá wa máa lọ, tá máa sọ wípé ìjà ẹ̀sìn, ìjà kìíní kan, Muslim òun ṣe kìíní kan, Christian òun ṣe kìíní kan, oníṣẹ̀ṣe òun ṣe kìíní kan, ẹja gbára wa kalẹ̀ kúrò lóko ẹrú náà. Òun ṣe ìjà ẹ̀sìn kọ́ ló yẹ ká máa jà by this time. Àwọn Fúlàní tó ń bọ̀ wá kógun ja ilẹ̀ yìí, àwọn fúnra wọn máa sọ fún yín pé wọ́n lọ́lọ́run. Ẹni tó bá dẹ̀ jagun tó borí, òun ló lilẹ̀. Òun la ṣe ń pè ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá, tá à ń pè bàbá Ìbà Gani Adams, tá à ń pè wọ́n bá, ṣùgbọ́n gbogbo wọn dákẹ́. Àwa wá ń sọ pé àwa ò ní dákẹ́ tiwa, a máa gbọ́n sókè lójoojúmọ́ ayé. Tó bá kù ohun kan, a máa fi gbé ìlú yìí, a máa fi gbé dé ilẹ̀ lérí, nítorí pé ìlú yìí kì í ṣe ìlú tó yẹ kí ènìyàn máa kó wà ní ìgboro kó wá máa fi proud, kó wà ní òkèèrè kó wá máa fi proud pé I'm from Nigeria. Kò ń ṣe ìlú rárá. Àsàtàárọ̀ yìí ní báyìí a rí pé dọ́là ti wọ 1,750. Ṣé ayé nìyẹn? Ṣé ayé là ń jẹ? Ṣé ìlú nìyẹn? Ìlú tí owó ìlú olílù tó ti gba ìjú eléyìí tó jẹ́ owó ọmọ olílù gọgọgọgọ lọ. Ṣé ìlú nìyẹn? Báwo ni $1 tó jẹ́ $1 tí wàá mí báyìí, báwo ló ṣe lè gbéra tó fi lè wọ 1,750? Ọ̀tọ̀ lẹ́ fi bí pa wá, ọ̀tọ̀ ni àwọn ẹ̀dà north tó ń sponsor Boko Haram.
many challenges lọmọ Yorùbá ń face. Síbẹ̀ gbogbo wa àwọn kan dákẹ́, wọ́n ní ohun tá à ń sọ, wọ́n ní kò kàn wọ́n. Báwo ni ò ṣe kàn yín? Tó báyìí ti jẹ́ pé nínú ọmọ Yorùbá ni yín, tí ẹ níran sílẹ̀ Yorùbá, bẹ́ẹ̀ tí ẹ sí lílẹ̀ Yorùbá, tí ẹ sì mọ̀ pé ọmọ àti ìlú iná ti náà ṣẹ̀dá yín, lè Elédùmarè ṣẹ̀dá yín sí. Kò síbì kan tẹ́ lè lọ o tó lè dùn bí ilé o. Ẹ bá jẹ́ ká gbára wa kalẹ̀. Kò sí ìlú tí ẹ lè lọ, mi mọ ìlú tí ẹ lè lọ. Kẹ́ jẹ́ ká fi ìjà ẹ̀sìn, kẹ́ jẹ́ ká fi kalẹ̀. Ẹ̀rín àwọn ọmọ Ìlọrin la dẹ̀ rí pé kíní yẹn ti dà ipò ti kọ́mọ̀ jù. Kẹ́ máa jàjà ìsìn. Ẹ wo Ìlọrin fúnra rẹ̀, ilẹ̀ Yorùbá ni. Ẹ wo Fúlàní bó ṣe òkè. Ká máa gbọ́ pé lílẹ̀ Yorùbá, ká máa gbọ́ pé wọ́n ń jẹ emir. Àwọn ọba tán wà ní Kwara State tí wọ́n yarí pé àwọn ò ní wé láwàní, wípé àwọn ò ní bá wọn ṣe gbogbo kan wọ̀nyẹn, wọn ò fún wọn sálárì mọ́. Gbogbo ẹ̀tọ́ wọn, gbogbo ohun tó tọ́ sí wọn, wọn ò fún wọn mọ́. À ń kégbe, a ní ká gbára wa kalẹ̀ lóko ẹrú, òun ló lè pè wá. It's the only answer, it's the only solution. It's the only solution. One Nigeria will work for anybody. Kò work fún ẹnì kankan. Ìyà ló fi ń jẹ ọmọ Yorùbá. Ìyà ló fi ń jẹ wá. A lè dẹnu bọ́mọ́, a lè dá ya bọ́mọ́, a lè dá ọmọ bọ́mọ́. Ṣé ìlú nìyẹn? Owó school kò ṣeé san mọ́. Every day by day lówó school ń gbówó lérí. Every day by day owó iná ń gbówó lérí. Iná ààrẹ lò. Iná ààrẹ lò. Ó dẹ̀ ń increase sí every day by day. Every day by day lówó iná ló ń ranjú kókókókókó sí. Àdẹ̀rí náà sójú. Ibi tí mo wà báyìí sí 3 days ni wọ́n ti rí náà láti láwọn tó tẹ̀ sí rí. 3 days àwọn tó tẹ̀ sí rí ní o. Ọjọ́ wo làwa ti rí láti? Tẹ́ bá ń gbọ́ bẹ́ẹ̀, ṣọ́ọ̀bù tailor náà ti tọ generator bẹ́ẹ̀. Ẹ máa gbóhùn generator bẹ́ẹ̀. Ṣé ìlú nìyẹn? Ṣé ìlú nìyẹn? Ìlú tó yẹ pé ìlú gọ́gọ́ tí àwọn fúnra wọn tí wọ́n lọ fún níná, ó ń lo iná òun kú ní ibi bẹ̀. Àwa gẹ́gẹ́ tá dẹ̀ lọ fún wọn. Ìlú Nàìjíríà gẹ́gẹ́ tó dẹ̀ lọ fún wọn kò dẹ̀ rí lò. Ṣé ìlú nìyẹn? Ìlú tí wọn ò sọ èdè kan, ṣé ìlú nìyẹn? Ìlú tó yẹ pé àṣà wa kò jọra wọn, ṣé ìlú nìyẹn? Báwo ni ìran ọmọ Yíbò, báwo ló ṣe jọ ìran ọmọ Yorùbá? Àṣà àti ìṣe, báwo ló ṣe jọ àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá? Báwo ló ṣe jọ tọmọ Yíbò? Àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá báwo ló ṣe jọ ti ọmọ Haúsá? Bẹ́ẹ̀ ni àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá báwo ló ṣe jọ ti Ìjọ? Kò jọra wọn, ọ̀tọ̀ọ̀tọ̀ lọ̀rọ̀. Ọlọ́run ọba ti pín bó ṣe yẹ kó ṣe pín. Ṣùgbọ́n àwọn ènìyàn burúkú, àwọn òyìnbó bìrìtìkó tí wọ́n fẹ́ tú dá, tí wọ́n bẹ̀rẹ̀ sí ń tú ìlú dá kiri, àwọn ló fi ipá tó fi so wá papọ̀. Nígbà tó ju wá dẹ̀ tí wá là, tí amalgamation expire, kí ló wá ná wa láti pé ká sọ wípé a ṣe mọ́? Ẹlòmíì ibi tó bá ti ń ṣe rádaràda
rúdurùdu lórí social media, ibẹ̀ nìkan ló fẹ́ wò mọ́. Ọmọ Yorùbá lè jókòó sí online láti àárọ̀ lọ di alẹ́ tó bá ti di pé tòlí ìsọkúsọ. Ayé ọmọ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ ayé ọmọ Yorùbá dẹ̀ ń polúkúrúmuṣu every day by day. Àdẹ̀dákẹ́ àdẹ̀ ń wò. Àní ẹ jẹ́ kí gbogbo wa ká gbóhùn sókè, ká lo one voice, ká jáde síta, ká ṣe rally, ká béèrè fẹ́tọ̀ wa. Ẹ̀tọ́ wa là ń béèrè fún. Àpàyàn, àdàlúrú, ẹ ká jáde síta ká béèrè fún ẹ̀tọ́ wa. It's our right. Self determination kò ń ṣe àpàyàn, à ń ṣe àdàlúrú, à ń ṣe criminal. Ẹ̀tọ́ wa là ń béèrè fún. Ẹ já máa polongo Yorùbá nation, nítorí pé lẹ́tà tí Professor Banji Akíntóyè tí wọ́n present tí bàbá olóyè Sunday Igboho tí wọ́n lọ submit ní United Kingdom, ó ń ṣiṣẹ́ fún wa lọ́wọ́lọ́wọ́, ṣùgbọ́n wá kù sí wa lọ́wọ́. Ó kù sí àwa gangan lọ́wọ́, ọwọ́ wa ló kù sí. Àwọn iṣẹ́ kan ń lọ tó yẹ pé ó lè má yí àwọn ọmọ Yorùbá, tó yẹ pé ó lè má jẹ gbogbo wa lámọ̀ sí, ṣùgbọ́n ibi tí iṣẹ́ ti dé, wọ́n ní Yorùbá máa ń pòwe kan, wọ́n á ní ẹlẹ́rù ló máa kọ́fẹ́. Àwa gógógógó tá a nọ̀rọ̀, àwọn bàbá méjì tó ń gbé lẹ́tà lọ báyìí wọn ò sí nílùú Nàìjíríà, ṣùgbọ́n àwa gógógógó tá a wà nínú Nàìjíríà, kí ni pàṣẹ, kí ni ìgbésẹ̀ táwa gọ́gọ́ fúnra wa, ìgbésẹ̀ wo la ti gbé? Wọ́n á kẹ́jẹ́ ká mọ̀ kíní kan, òmìnira òun ṣe ọ̀fẹ́. Òmìnira òun ṣe ọ̀fẹ́. Nínú ìrìn àjò yìí a máa rí ẹni tí wọ́n á gbé. Bẹ́ẹ̀ ni, a máa rí ẹni tí wọ́n á gbé o. Kódà nínú ìrìn àjò tá à ń sọ yìí, wọ́n máa rí ẹni tó pé ó lè sọ kan tàbí méjì nù, kò ń ṣe ìpè, ṣùgbọ́n ogún ayérayé ni tí àwọn ọmọ àwọn àtọ ìran àti ìran kìíní dìran kẹta dìran kẹrin títí tá a fi máa lọ, tí wọ́n á máa jẹ lọ ni. Tẹ́ bá wo Amẹ́ríkà lẹ́nìí, kì í ṣe ìran tó ja ìjàngbara wọn, kì í ṣe ìran yẹn kọ́ ló sì ń jẹ́ dè ní, ìran míì ló tuntun ń jẹ́. Ẹ ṣe gan ni sir, no going back. Kì í ṣe ìran yẹn gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ kọ́ ló sì ń jẹ òmìnira tí àwọn bàbá kan ń jà fún Amẹ́ríkà. Ẹ jẹ́ ká fi ti ìtòsí wa bíbá, ẹ jẹ́ ká fi ṣe sample ti South Africa. Ṣé Nelson Mandela ló sì ń jẹ òmìnira tó jà fún wọn? Ṣé òun ló sì ń jẹ ni? Ẹ jáde síta ká fohùn kan ká fi ṣọ̀kan, káyé ìjà ẹ̀sìn kiri orí afẹ́fẹ́. Ìwọ ni Jésù, ìwọ ni Muhammad, ìránṣẹ́ náà ni èmi àti Jésù jẹ́. Muhammad ìránṣẹ́ ni. So gbogbo wa la ní iṣẹ́ tí a wá jẹ́ lé ayé. Ẹ jẹ́ ká yé jà torí tiwọn.
Ọlọ́run ti dá ayé yìí, ó ti dá. Ó wá kù sí ọwọ́ èmi àti ìwọ. Iṣẹ́ tí Elédùmarè fi rán mi, ìjẹ́ mo jẹ nígbà tí mo wà ní ayé. Ìjẹ́ ìwọ jẹ nígbà tó wà nílé ayé, nígbà tó ń ṣojú Elédùmarè ní ayé, nítorí pé gbogbo àwa ṣojú Elédùmarè ni. Bẹ́ẹ̀ ni. Ẹ jẹ́ kí Jésù Kristi ti gbé, ó ti kó ipasẹ̀ títí ẹ̀, ó ti lọ. Bẹ́ẹ̀ ni Mohammed ti kó ipasẹ̀ títí ẹ̀, ó ti lọ. Ẹja fi wọ́n lọ́rùn lẹ̀, káyé jà torí tiwọn. Ìjà ilé gangan tó tọ́ sí tiwa, tó jẹ́ ti tiwa, tó máa gba ẹ̀tọ́ wa sí wa, fún wa, ẹ jẹ́ ká jà. Òun ni kẹ́ jẹ́ ká máa ké pè. Ìwọ á fọ́ síta, ká fọ́ sórí afẹ́fẹ́. Kábẹ́ ayé tẹkinọ́lọ́jì la wà. Ibi tí àjọ àgbáyé ti máa gbóhùn wa, ẹ jábẹ̀ sí ní máa pariwo. Iṣẹ́ tí ẹ fi jẹ́ kí ọmọ Fúlàní tá máa fi wá ṣe yẹ̀yẹ́, nítorí pé wọ́n fi Yorùbá wọ́n fi ń ṣe yẹ̀yẹ́, but ẹ̀yin kan kò yé yín, kò yé yín débẹ̀ pé wọ́n fi yín ṣe yẹ̀yẹ́. Ẹ jáde síta, ẹ máa búra yín, Mohammed Muslim kan ṣe báyìí, kìnní kan ṣe báyìí, pásọ̀ kan ṣe báyìí. Bẹ́ẹ̀ sì ni máa búra wa. Àwọn adarí ìjọ Ọlọ́run náà, ipasẹ̀ tó yẹ kó gbé, ìjẹ́ wọ́n gbé, wọn ò gbé, gbogbo wọn dákẹ́. Fíìmù wọn ló sì ń sọ òǹtọ́ yẹn, ló ń sọ òǹtọ́, ló ń pariwo fún gbogbo àwọn ọmọ ìjọ ẹ̀ pé no, pé kí everybody lọ múra sílẹ̀ pé ogun ti wọ Nàìjíríà. Fíìmù wọn ló ń sọ. Wọn ò lè sọ òǹtọ́ mọ́, nítorí fún kí ni gbogbo wọ́n fẹ́ fi gbogbo ilé ayé wọ́n fẹ́ máa fi kọ́rọ̀ jọ ni. Ọ̀rọ̀ tí Fúlàní ò ní jẹ́ kẹ́ dúró jẹ, tẹ́ bá tètè jà fẹ́tọ̀ yín sìn. Gbogbo ọ̀rọ̀ tẹ́ ń kójọ yẹn, Fúlàní ò ní jẹ́ kẹ́ dúró mú ẹyọ kan bẹ́ẹ̀. Nǹkan ẹyọ kan báyìí, Fúlàní ò ní jẹ́ kẹ́ dúró mú. So the best solution fún èmi àti ìwọ ni wípé tí a fi lè jẹ ọ̀rọ̀, iṣẹ́ tí a bá ṣe tá a fi lè jẹ ni wípé ká jà fẹ́tọ̀ wa. Ẹ lọ ẹ̀yin ọba tí ó ti yé, bóyá kò tí yé yín ni, bóyá ẹ̀dẹ̀ mọ́mọ́ tẹ́ mọ́mọ́ ń ṣe ìkà fún ọmọ Yorùbá àti mọ̀. Tí ò bá yé yín, àtẹ̀yin olóṣèlú wa, tí ò bá yé yín, ìlú tó bá jagun tó borí, òun ló nílẹ̀ o, òun ló nílẹ̀ o. Òun la fi ń ké pè yín sìn, tá sì fi ń ké pè yín. Òun la sì fi ń ké pè yín. Kẹ́já ṣe ojúṣe tó yẹ ká ṣe ní àsìkò tó tọ́ àti tó yẹ. Kó tó di pé ó pẹ́ jù fún ọmọ Yorùbá. Gbogbo ẹ̀yà tí ń bẹ nínú orílẹ̀-èdè yìí, Yorùbá nìkan ni ò múra kalẹ̀. Ìlú tó bá dẹ̀ jà tó borí, òun ló nílẹ̀ o. Ẹ lọ ka history àjọ àgbáyé o. Ìlú tó bá ti jagun tó borí, òun ló nílẹ̀ o. Òun ni o. Ẹ̀yà tó bá ti borí nínú gbogbo wa, òun ló ní o. Gbogbo wa tá ṣì rò bóyá kí n gbé ẹsẹ̀ ọmọ Yorùbá lórí ipò kan, kí n já ṣubú, kí n ṣe lè, kò lè ràn wá lọ́wọ́ ju wípé kẹjá agbáradì, kẹjá múra kalẹ̀ bí àwọn ẹ̀yà tó kù ṣe ń múra kalẹ̀. Kẹjá béèrè fún ẹ̀tọ́ wa, kẹ bá wa pín. Kó má di pé gbogbo ohun tẹ́ fi àárọ̀ ayé yín kójọ náà, kó má di pé àdé òdìdè Fúlàní lápadà wá jogún ẹ̀. Kó má di pé kí
ìmọ̀ràn tá má bá ṣẹlẹ̀ ọmọ Yorùbá lórí. àwa di pé onílé àwa di tenant. ẹni tí ò tẹ̀ wọ́ ti tenant because Fúlàní inú igbó ló ń gbé bọ̀tí kì í máa ṣe bí ayé ìsìn. Fúlàní ò máa gbé inú igbó mọ́. tó bá fẹ́ lọ ṣiṣẹ́ ibi wọn lọ́ máa lọ inú igbó, ìgboro lọ́ máa ti ń gbé sìn. ọmọ Yorùbá ẹja ṣe ohun tó tọ́ tó yẹ ní àsìkò. ẹja gbàgbé nípa patí. mo wo patí kan lánàá. mo wo bá ọmọ Yorùbá ṣe ń da owó ń bẹ̀. ṣùgbọ́n ibi tí ó yẹ kí ọmọ Yorùbá dáwó sí, ìjẹ́ wọ́n dáwó sí? The answer is no. wọ́n wo bá yẹn ń fọ́ owó tán ṣe ń fọ́ owó sójú eléré lánàá yẹn. wọ́n á wo ọmọ Yorùbá béèrè pé kí ló dé tí generation ta wá yẹn tí àdẹ̀wá tí ọ̀pọ̀lọpọ̀ wá yan amukun mẹ́kọ̀ọ́ bíi ilé. nítorí pé ìwọ tó bá ṣì ní ilẹ̀ Yorùbá àṣà today, mi lè sọ àwọn tó wà láàbọ̀dù àwọn tó wà láàbọ̀dù lè máa ṣayẹyẹ tó bá wọn ò fèsì insecurity níbẹ̀ o, but ní ibi báyìí tí a ti ń fèsì ọ̀pọ̀lọpọ̀ insecurity, mi rò bóyá ó yẹ kí ọmọ Yorùbá ṣì máa ṣayẹyẹ kán wá fẹ́ lójú bíi pé wọn ò tẹ̀ níṣe mí mọ́. béèrè mi láàárọ̀ ni pé ìmúrasílẹ̀ wo ni èmi àti ìwọ tí a ti múra kalẹ̀ fún rògbòdìyàn tó ń bọ̀, kì í ṣe pé tó ń bọ̀ tó ti ń ṣẹlẹ̀, fún rògbòdìyàn tí ń lọ nínú orílẹ̀-èdè Nàìjíríà. kò sí ìmúrasílẹ̀ kankan. ẹ má jẹ́ ká parọ́ tán ra wa. pátí ni ọmọ Yorùbá fowó ṣe kiri. kán fẹ́ ṣe ìrántí grandpa wọn, kán lọ́ọ́ máa so màálù 20, màálù 15. ohun tí ọmọ Yorùbá mọ̀ ń ṣe nìyẹn. kán lọ́ọ́ máa fi 20 million 30 million kán lọ́ọ́ máa fi pè léré. ohun tí ọmọ Yorùbá mọ̀ ń ṣe nìyẹn. ọjọ́ òun la fẹ́ ṣe lè dà. èyí tó tún wá le jù, wọn ò rọra wọn lọ́wọ́ láti bíbà síbí. ọmọ Yorùbá ni mo rí ní ẹ̀yà tí mo rí tí ò ṣetán láti ran àwọn ará ilé ẹ̀ lọ́wọ́. tí ò ṣetán láti fa ará ilé ẹ̀ dé ipò gíga. ọjọ́ òun la fẹ́ ṣe lè dà. ṣùgbọ́n tán bá ní pàtí yá pé a fẹ́ ṣe wedding, a fẹ́ ṣe lè lọmọ Yorùbá bá gbówó síta. ìgbà yẹn là á máa mọ̀ pé ṣé pé ẹ̀gbọ́n wa tiẹ̀ lówó tẹ́lẹ̀ yìí, ṣé pé ẹ̀gbọ́n wa lówó tẹ́lẹ̀ yìí. ọmọ Yorùbá ní bàbá owó ọmọ Yorùbá ni. ṣùgbọ́n afẹ́fẹ́ yẹyẹ ni ọmọ Yorùbá mọ̀ ń ṣe. afẹ́fẹ́ yẹyẹ òun ni ọmọ Yorùbá wọ́n ṣe kíni ni wọ́n mọ̀ ṣe. 2004 tí dáàdì mi kú 2004 yẹn, ẹ̀gbọ́n mi kan wà ẹ̀ tí mo ń sọ ń sìn báyìí, bílíọ̀nìà ni. owó tó ná ní ìgbà tí à ń ṣe ìbẹ̀rẹ̀ àdáàdì mi, ẹ̀rù gan bà mí àṣàdẹ́gbẹ̀ yé. so ẹ lè náwó tẹ́lẹ̀ yìí lẹ́ẹ̀dẹ̀ náwó fún lẹ́ẹ̀dẹ̀ fowó tẹ́ fi tún fámìlì òun ṣe. ilé dáàdì mi àṣàtúndé náà ó ti ń dàwó. ẹ̀gbọ́n mi dẹ̀ jẹ́ bílíọ̀nìà. ilé méjì tí dáàdì mi kọ́ méjì ló ti ń dàwó kọ́sọ̀ àwọn ilé onídèsì ni, àwọn ilé àtijọ́ ni.
ṣùgbọ́n àwọn ẹ̀gbọ́n náà tó ń jẹ́ billionaire tó wà nù bẹ̀ UUF náà ní gbogbo wọn UUF ní gbogbo wọn owó dẹ̀ wà owó wà kì í ṣe pé kò sówó yẹn ṣùgbọ́n ẹ̀gbọ́n ò ṣetán láti fa àbúrò sókè lọ́wọ́ sókè àbúrò ò ṣetán láti fa ẹ̀gbọ́n lọ́wọ́ sókè ó dẹ̀ ń pa ọmọ Yorùbá lé ara ní ọ̀pọ̀lọpọ̀ ibi ohun tí a tún bá dé inú ọ̀rọ̀ tá à ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí nìyẹn àwọn billionaire wọ́n wà bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá ti pé tán lè ràn wá lọ́wọ́ nínú ìrìn àjò yìí tí a gbé dání tí wọn ò lè dá sí wa tí ò bá jẹ́ àwọn tó ń lọ ọ́zùn ní abroad àwọn tó wà ní diaspora tí ò bá jẹ́ àwọn in fact mo fẹ́ lè sọ pé ìbátí ẹ̀ má lè sí kankan rárá tí ò bá jẹ́ àwọn diaspora tó ń lọ ọ́zùn àwọn diaspora tàdé ń sọ yìí ẹjá sòótọ́ iṣẹ́ náà lọ ń ṣe lọ́hùn ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ̀yin ràn wá lọ́wọ́ a mọ̀ lóore iná ò ní tán lọ́wọ́ yín bí Olúwa ti ń bẹ tẹ́mi rẹ̀ wà láàyè ẹ kó èrè ìlú òkèrè tẹwà yẹn gbogbo èrè ibẹ̀ ẹ máa kó wá bá wa ní inú Yorùbá Nation láyọ̀ àti àlàáfíà ẹ ní fọwọ́ yín gbọ́mọ sí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń ran gbogbo ajìjàgbara lọ́wọ́ tí ẹ̀ ń support bóyá ẹ̀ ń ṣe ẹ̀ ní àbí ẹ fi tọ́rọ́ kọ́bọ̀ ẹ̀ ń fún wọn lọ́wọ́ ṣọ́ọ̀bù ẹ fi ń ràn wọ́n lọ́wọ́ iná ò ní tán lọ́wọ́ yín ẹ ní ṣìrìn ẹ ní ṣìlẹ̀tẹ̀ ẹ máa lọ rí ẹ máa bọ̀ rí o ẹ ní fọwọ́ yín gbọ́mọ sí mo wá bẹ̀ yín mo rọ̀ yín láàárọ̀ ẹ jọ̀ọ́ a nílò ìrànlọ́wọ́ fún Koiki Media ẹ jọ̀ọ́ ẹ bá wa máa ràn ọ̀gá wa lọ́wọ́ nítorí pé ọ̀gá dáadáa ni ẹ bá wa máa ràn lọ́wọ́ ẹ jọ̀ọ́ lẹ́ẹ̀kan sí tí ẹ bá fẹ́ wo news any news tẹ́ bá fẹ́ rí nípa struggle yìí tàbí any other news ẹ máa bá wa máa lọ sí orí YouTube wa Koiki Media àbí kẹ́ bá wa lọ sí www.koikimedia.com àbí orí Twitter àbí Telegram àbí tó bá dẹ̀ jẹ́ Instagram ni bó dẹ̀ jẹ́ Facebook tàti ń sọ̀rọ̀ yẹn ẹ máa bá wa ń bẹ̀ so ẹ máa bá wa máa follow kẹ́ máa bá wa máa share gbogbo àwọn ètò tó wà ń bẹ̀ ẹ jọ̀ọ́ àwọn ìrànlọ́wọ́ tí ẹ lè máa ṣe fún wa nìyẹn tí gbogbo ayé á fi máa mọ ohun tí a gbé dání tí gbogbo ayé á fi máa mọ̀ wípé àwọn kan wà tó ń béèrè fún nǹkan kan láti ibì kan àjọ àgbáyé wọ́n ń wò wá o bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ẹ jẹ́ ká túbọ̀ máa gbóhùn sókè ká máa fi béèrè fún wípé a ní Nàìjíríà ti expire a ní kán wá pín a ní àṣemọ́ a ní ìlú ti expire a ní ìlú yìí a ní Fúlàní ń pa wá ó ń pa ìran tó kù Fúlàní ń pa wá ni Fúlàní ò dẹ́kun láti máa pa ọmọ Yorùbá àti àwọn ẹ̀yà tó kù nínú Nàìjíríà every day by day Fúlàní sọ fún wọn sọ fún wa wípé orí ilẹ̀ Yorùbá wípé àwọn ló ní àwa dẹ̀ nílò láti gbé ohùn wa sókè wípé ibi báyìí o kò ń ṣe tiyín ilẹ̀ bàbá ti àwa lélẹ̀ Ìbà Gani Adams a ké pè yín ojoojúmọ́ náà là ń ké pè yín owó tí ẹ ní
tí Fúlàní bá wọlé dé ẹ nílé dúró mú kankan bẹ́ẹ̀ o. Ẹ gbàgbé nípa pé bóyá ẹ ná ọmọ ogun o. Ẹ gbàgbé nípa pé ẹ ní ọmọ ogun. Ìbà Gani Adams à ń ké pè yín, ẹ jọ̀ọ́ ẹ so papọ̀ pẹ̀lú olóyè Májàsọ́lá Ìgbòho Òòṣà. Bàbá, àwọn ọmọ ogun tí ẹ ní kò lè gbà yín nìkan àdàbí tí a bá sowọ́ papọ̀. Láì ṣe bẹ́ẹ̀, Ìbà Gani Adams ẹ̀yin nìkan ẹ lè dá wà nínú ìlú yìí tó bá ṣẹlẹ̀ tán. Owó tí ẹ ní ẹ lè dúró mú kankan bẹ́ẹ̀ tó bá ṣẹlẹ̀ tán. Òun láì ṣiṣẹ́ fi ń bẹ̀ yín pé Ìbà Gani Adams ẹ lọ ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ fún ọmọ Yorùbá. Tó bá jẹ́ pé lóòótọ́ lódodo oyè tí ẹ jẹ tó bá jẹ́ pé oyè jagunjagun ni lóòótọ́ lódodo, ẹ bá wa ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ fún ọmọ Yorùbá. Ẹ ṣojúṣe yín lógun ọ̀fẹ́ ilẹ̀ Yorùbá, ẹ ṣojúṣe yín. Bàbá Aláàfin Ọ̀yọ́ tán fi yín jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò, wọn ò fi yín jẹ torí ti patí, torí àkókò yìí, nítorí pé àwọn bàbá yẹn wọ́n ti rí future, wọ́n ti rí nǹkan tó ń bọ̀, wọ́n fi wò ó ń gbà yẹn pé òkè kan fi yín jẹ. Ṣùgbọ́n wọ́n fi yín jẹ tán, bàbá ẹ lè ṣojúṣe yín. Ẹ má jẹ́ kí ó dìgbà tí Elédùmarè á béèrè lọ́wọ́ èmi àti ẹ̀yin. Ẹ já ṣojúṣe wa. Tí a bá lọ tán, ohun tí a bá ṣe kalẹ̀ òun ni àwọn ọmọ wa òun ni wọ́n á máa sọ. Àwọn èèyàn ń sọ ipa tí bàbá Abíọ́lá tí wọ́n kó nílẹ̀ Yorùbá, gbogbo èèyàn ló ń sọ. Bẹ́ẹ̀ ni wọ́n ń sọ ti Awólọ́wọ̀. Ẹ wá wo ìtàn yẹn, ẹ wá rí pé ó wá dájúra wọn lọ. Ọ̀rọ̀ bàbá Abíọ́lá ìgbà yẹn àti Awólọ́wọ̀ ó dàbí ọ̀rọ̀ bàbá Professor Banji Akíntóyè àti Bọ́lá Ahmed Tinubu ayé ìsìn ni. Ẹ̀sálè bó ṣe rí náà nìyẹn. Ẹnìkan ń kọ́rọ̀ jọ, ó ń kọ́rọ̀ jọ tí ó ti mẹ́ni tábà náà. Ṣùgbọ́n ẹnìkan ó ń sọ wípé ìyà ń jẹ àwọn ìran, ìyà ń jẹ àwọn ìran. Everybody gbọ́dọ̀ máa gbádùn, everybody gbọ́dọ̀ wà ní àlàáfíà. Ìyà ò gbọ́dọ̀ jẹ àwọn ìran wọn. Ṣé rí pé ó yàtọ̀ síra wọn. Ṣùgbọ́n ẹnìkan wà ó ń kọ́rọ̀ jọ tí ó dẹ̀ tí mẹ́ni tábà náà. Ẹ já bẹ̀rẹ̀ awareness wa láti àkókò yìí lọ. Ẹ já gbé ohùn wa sókè, kó ohùn wa kó ṣe ọ̀kan. Káyé máa ìjà ẹ̀sìn kiri orí social media tí ẹ ti ń ja ìjà ẹ̀sìn kiri yẹn, ẹ fi gbé Yorùbá nation lárugẹ. Ẹ jẹ́ ká fi béèrè fún ẹ̀tọ́ wa. Àbẹ́gbọ́, ẹ jẹ́ kí a fi àsìkò dátà tí a lọ fi ń jà lórí social media yẹn, ẹ jẹ́ kí a lọ fi máa béèrè fún ẹ̀tọ́ wa láti àkókò yìí lọ. Lẹ́ẹ̀kan sí, mo kí olùdásílẹ̀ iléeṣẹ́ Koiki Media, Mr. Ọláyọmí Koiki, mo kí ẹ kú iṣẹ́ takuntakun tọ̀sán tòru. Ẹ ní ṣubú ara o, bẹ́ẹ̀ ni ẹ ní ṣubú ẹ̀mí. Ìjàgbara tí ẹ gbé dání
ọmọ yín ò ní bá lọ, bẹ́ẹ̀ ni aya yín ò ní bá lọ. Gbogbo ohun tí ẹ̀ ń rí tó ń dùn mọ́ yín nínú kò sí kankan tá a sọnù sínú ṣọ́ọ̀bù yín. Bẹ́ẹ̀ ni gbogbo àdúrà tí mo gbà, gbogbo ẹ̀yin tí ẹ ti bá wa darapọ̀ mọ́, bẹ́ẹ̀ la ṣe rí fún yín o, bẹ́ẹ̀ la ṣe rí fún gbogbo wa tí a gbé òǹtọ́ dání. Gbogbo ẹni tó bá ti gbé òǹtọ́ dání nínú ìrìnàjò tó ń fọkàn kan tó fi ń lò pẹ̀lú ṣọ́ọ̀bù yín, ẹ̀ ní jábọ̀ o, ẹ̀ ní ṣubú ara, bẹ́ẹ̀ ni ní ṣubú ẹ̀mí, ẹ̀ ní gbọ́mọ dànù, ọmọ yín ò ní sọnù. Ẹ ṣé gan ni ẹ ti ń darapọ̀ mọ́ wa lójoojúmọ́. Ẹ sọ wípé ìranù ni à ń sọ, àmọ́ lóore o. Ẹja continue láti máa gbóhùn wa sókè, ẹja continue láti máa pariwo wípé àfẹ́ pínpín la máa pín, a ṣe wọ́n Nàìjíríà. Yorùbá nation lábẹ́, bẹ́ẹ̀ ni lábẹ́ o. Yorùbá nation lábẹ́, lábẹ́ ó ti tásìkò ìbẹ̀rù àwọn ènìyàn. Yorùbá nation lábẹ́, bẹ́ẹ̀ ni lábẹ́ o. Yorùbá nation lábẹ́, lábẹ́ ó ti tásìkò ìbẹ̀rù àwọn ènìyàn. Yorùbá nation. Koiki Media, we're bringing the world closer to your doorstep. Koiki Media, Koiki Media, Koiki Media, we bringing the world closer to your doorstep. Koiki Media, Koiki Media, Koiki Media, we bringing the world closer to your doorstep. Àwa ló láṣà àti èdè, gbígbéde lárugẹ nílẹ̀ Oòduà, àwa gangan ni bàbá. Koiki Media, Koiki Media, Koiki Media, we bring the world closer to your doorstep. They never sabi wetin we carry for her, but e dey move closer before dem go sabi. I said they never know wetin we carry for body, but e dey move closer before dem go sabi. Ọ̀kìn lọ lọ́jà ẹyẹ ni ń lolo lájú. Ẹyẹ tó lórí kodò bí àdó máa pẹ̀lẹ́ lẹ́nu. Ká ṣiṣẹ́ fún ìtẹ́ bàbá wa, ká ṣiṣẹ́ fún ìlú bàbá wa, ká jùmọ̀ sowọ́pọ̀ ká lè fojú àga. Òdúdú àkóbá lè gbé wá. Ọmọ Odùduwà ṣe kiri. Ẹ dìde fún ẹ̀tọ́ adúláwọ̀. Ká lè jọ jùmọ̀ gbé. Ilẹ̀ ilé rí. Àwa ló ń bá ògo ilẹ̀ wa. Ká ṣiṣẹ́ ká lè jọ káàdé. Ká lè bá adé adúláwọ̀. Àwa ni mọ̀lẹ́ tí yóò tàn káàkiri. Ìyàwó Odùduwà ni wá. Koiki Media, àwa là ń gbé tó lárugẹ. Kásá, ẹgbẹ́ polówó ọjà wà láyé gbígbá yín jẹ. À ń gbé tó lárugẹ, à ń gbàgbà lárugẹ. News and sports, ẹ máa rí gbọ́. Ọmọ Ìjẹ̀bú alárẹ̀ ni ló ní kí n máa gé tantan. Koiki Media, ọ̀rọ̀ lágbájúmọ̀ mi o. Má bá ṣẹ̀rẹ̀ lọ. Ọmọ Yorùbá nìyẹn, ọmọ Yorùbá tata o. À ń gbádùn rẹ̀, ọmọ Ìjẹ̀bú alárẹ̀ mi. Ṣẹ́yìn lọ máa fi dìbò ọ̀tẹ̀ mọ́lẹ̀ o. Ẹ̀yin lọ́mọ onígbò máa ń dé. Ẹ̀yin lọ́mọ onígbò máa wọ̀ o. Igbó máa wọ̀ lájòjì ò gbọ́dọ̀ wọ. Àjòjì tó bá wọ bẹ̀ á tẹ̀lé ní ìmúra. Ẹ̀yin lọ́mọ náwó òyìnbó tó dé. Ìgbà tó yìnbó dé o, owó náà dẹ́ tún pọ̀ sí o. Koiki Media, sáwa ni bàbá. Koiki Media, àwọn ni bàbá. Koiki Media, àwọn ni bàbá. Àdàtọ̀
àwa là ń gbẹ́tò lárugẹ jẹ́ ká jọ gbọ́ o. Àtúnjà fẹ́tọ̀ ilẹ̀ wa fẹ́tọ̀ ilẹ̀ Yorùbá. Ọmọ Olúwa ni wá o tọkàntọkàn. Ikú tó ṣe bí lébi òsì àdìmú bàbá yọ. We bring you one closer to your doorstep. Afẹ́fẹ́ tó fẹ́ odò kan yòókù lára ni. Àpèrè gèdè Olódùmarè ló fún wa ṣe. Gbogbo ayé ẹ gbọ́, àwa ní bàbá o. Ẹ máa bọ̀ wá ẹgbẹ́ polówó ọjà ni wá o. Òdúdúwà la gbé dání, òtítọ́ la gbé dání. Àbísọ̀dálẹ̀, àbísọ̀díkẹta. Àgùntàn, àgùnbẹ̀rẹ̀gẹ̀dẹ̀. Koiki Media, we bring you one closer to your doorstep. Koiki Media is around to give us latest. Is around to give us latest. Ladies and gentlemen, ẹ̀mú ká lè sílẹ̀. Ẹ̀jẹ̀ tí yé kọ́ ètò ìgbójú owó. Ladies and gentlemen, ẹ̀mú ká lè sílẹ̀. Ẹ̀jẹ̀ tí yé kọ́ ètò ìgbójú owó. Koiki Media is around to give us latest. Ẹ ṣé gan ni gbogbo ẹ̀yin tí ẹ ti darapọ̀ mọ́ wa. Ẹ ṣé gan ni o. Àmọ́ lóore o. Ẹ tún máa rí wa wò láìpẹ́ láì jìnnà. Tí àwọn tíìmù wa tó kù tí wọ́n á padà tún máa jáde láìpẹ́ láì jìnnà. Ẹ ṣé gan ni o.